A kú dédé àsìkò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí wa nínú ilé aláyọ̀ yìí. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí yín ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Porogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Tó bá jẹ́ pé ẹ̀yin ẹ̀ṣẹ̀ ń wò mí nígbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Hafiz Abolade. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá tẹ́ wà lókè òkun. Ọkọ ọba àdáàbá ò ní sá yín lẹ́sẹ̀. Àtọlá àtọlà, àtẹrú àtẹrù, ẹ kó wálé wá bá wa. Wọn wá ní gbé yín dìgbàdìgbà wálé o. Wọn ò ní fi ẹrù yín, wọn ò ní fi ránṣẹ́ sílé. Àwa tá wà nílé náà, ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá, àní ti lérù kúrò dé, àní tòde rùkú wọlé. Láyé pé orí ìrìn lẹ́yìn wà tẹ́yìn tí ń gbọ́ mi báyìí, ẹ ní sírìn o. Ẹ pé ní mọ́tò lẹ́wà tí ẹ ti ń wò mí, mọ́tò yẹn ò ní jẹ́ kó sí tẹ́gùn rọ̀rùn. Mo kí gbogbo babaláwo ayé pátápátá, ẹ̀yin oníṣègùn, ẹ̀yin adáhunṣe, pásítọ̀, àáfàá, gbogbo yín ni mo kí nílé lóko lẹ́yìn odi. Aburú kéré ó tóbi kò ní jẹ́ pín èmi àti yín. Bá mi wá nǹkan fìdílé, ká fìdílé nǹkan. Mo mú wá fún wa lónìí, mo mú àgbo hypertension wá, àgbo ẹ̀jẹ̀ ríru, mo mú wá fún wa lónìí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí, ẹ dákun, mo bẹ̀ yín. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, bá mi subscribe. Ẹ rí pé kúṣẹ́ náà ni mo rí ẹni yá. Ẹ pé mi ò béèrè owó. Tí mo fẹ́ náà ni pé kẹ́ bá mi subscribe, ẹ bá mi share program yìí. Ní tí ò bá yé yín, ẹ drop comment, ẹ like, màá ṣe àlàyé fún yín yékéyéké. Fún àgbo hypertension kí la máa lọ wá? Ẹ ká lọ wá ewé píà. Ewé píà, ọ̀nà lẹ́ ń wò ní ọwọ́ mi. Àti ewé obì. Ewé obì. Ewé obì, òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi. Àti ewé àfòmọ́. Ewé píà, ewé àfòmọ́, àti ewé obì. Ẹ jẹ́ ká wá. Ṣáà ti wá. Ẹ jẹ́ ká wá pọ́ọ̀tù kan. Ká wá san ewé yìí nù dáadáa. Ṣáà ti sàn nù. Ẹ ká kó sínú pọ́ọ̀tù. Bá ti wá kó sínú pọ́ọ̀tù tán, ẹ jẹ́ ká sè é, ká bomi sí kó jiná. Tó ti jiná, ẹ gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí káàkiri. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin lólùfẹ́ mi, ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn, ẹ̀yin tọ́lọ́run mọ̀, Ọlọ́run á fi yín hàn nítowó, á fi yín hàn nítọlá. Ìbànújẹ́ kò ní fi lé gbogbo wa ṣe bùgbé. Ẹkún, òṣé kò ní fi lé wa sọ dẹ̀dẹ̀. Wọn ò ní bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà lé wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ ń fún mi lẹ́bùn, ẹ̀yin tẹ́ ń fún mi ní káàdì, ẹ̀yin tẹ́ ń fún mi data, ẹ̀yin tẹ́ ń fún mi lówó, gbogbo yín pátápátá, ẹ̀yin tọ́lọ́run mọ̀, tẹ́ ń ṣe oore fún mi, oore ìdùnnú, ìlọ́po ìlọ́po oore, ìlọ́po ìlọ́po ẹ̀san, Ọlọ́run bá mi ṣe fún yín. Ọlọ́run wọlé àánú oṣù tá a wà yìí, gbogbo tó bá dáwọ́lé pátápátá á yọrí sí rere. Gbogbo tó bá béèrè lọ́wọ́ Elédùmarè, gbogbo ìpátá ni ó ṣe fún wa. Fún ẹni tó bá ní hypertension, àgbo ẹ̀ ni mo mú wá fún wa yìí. Ṣáà ti ṣe tó ti jiná, ká máa mú ní àárọ̀, ọ̀sán àti alẹ́. Kò tán síbẹ̀ o, ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi yìí, tá a bá ti ń lo àgbo, a máa lo ohun tó wà lọ́wọ́ mi yìí náà mọ́. Òun náà ń wò yìí. Àwọn olóyìnbó ń pè ní avocado butter. Àwa ń pè ní píà. Kóró kan wà nínú ẹ̀.
sẹ́rí ọmọ inú ẹ̀ yìí ẹ jẹ́ ká wá kó pọ̀ dáadáa. Láti wá tó pọ̀ dáadáa ẹ jẹ́ ká sá ká gé kéékèèké ká gé ọmọ inú ẹ̀ ká gé kéékèèké tó ti yé yín. Láti wá gé kéékèèké ká wá sá sí òòrùn kó gbẹ tó ti yé yín báyẹn. Á sá sí òòrùn á gé kéékèèké á sá sí òòrùn tó bá ti gbẹ ẹ jẹ́ ká lọ̀ ọ́ tó bá ti lọ̀ tó bá ti kúnná dáadáa ẹ jẹ́ ká fi àjọ̀ ká fi sẹ́ tí a ti sẹ́ ìyẹn ọmọ inú píà ni o. A máa lo ògùn papọ̀ ni tá bá ti ń lo àgbo a máa lo eléyìí náà. Tá a ti sá a ti lọ̀ ó ti gbẹ. Ṣé wá rí ẹbu tá a lọ̀ tó gbẹ yìí á gbomi gbóná kaná bí ìgbà tí a bá ń po tíì torí tíì náà ni yóò di ìyẹ̀fun. Ẹ jẹ́ ká lọ̀ kó kúnná kó di powder. Ẹ jẹ́ ká máa fi mu tíì. Nígbà tá a bá mu tíì ká máa pò ó ká máa gbé mu. Tá bá ti ń lo àgbo ká máa lo eléyìí náà. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí. Nǹkan tí ò bá yé yín ẹ béèrè lórí ẹ̀. Màá ṣe àlàyé fún yín. Ẹ like, ẹ comment, kẹ́ ẹ subscribe. Ẹ̀yin tí ẹ bá mi pín àwọn nǹkan yìí ká torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nínú ilé tán rú ìpèníjà báyìí tí nǹkan yìí ń ṣe àtèmi àtẹ̀yin nífọjọ́ lọ́jọ́ lọ. Tó bá ti share káàkiri yóò lè jẹ́ àǹfààní fún ẹlòmíì torí pé nǹkan táwa gbé dání nìyẹn ká fi ewé àtegbò ká sọ̀rọ̀ nípa ewé àtegbò bá ṣe lè ṣe fúnra wa bá ṣe lè ṣe àwọn nǹkan yìí fúnra wa. Òun náà nìyí kò jù báyìí náà lọ fún òògùn hypertension. Orúkọ mi ò yí padà. Orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́ o. Ojú tẹ́ fi ń gbọ́ mi tí náà ní ìdìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Ire o. Ó dìgbà kan náà.